ẹ kú dédé ìwòyí o ẹ̀yin olùgbọ́ wa nílé lórí ètò yín ètò wa abọ́jọ́ tí ń dalẹ̀ náà ni a wà. láti àjọ mupke fún àwọn àgbà. èmi akọ́ṣẹ́mọṣẹ́ àpògùn yín náà ní Gbọ́láhàn Fábíyì. lónìí a ó máa yẹ bí èròǹgbà àti ètò èrò àwọn àgbà wa máa ṣe ń ran ìlera wọn lọ́wọ́ tàbí bí ó ṣe ń ṣokùnfà àìsàn bí a ò bá mójútó wọn. ẹnìkan béèrè wípé kí ni èrò tàbí èròǹgbà àwọn àgbàlagbà wa ní í ṣe pẹ̀lú ìlera wọn. ìlera àwọn àgbà wa dàbí ọ̀gá ni bí a ti mọ̀ wípé aṣọ aláṣọ lọ̀gá ń wò. bí èròǹgbà àti èrò àwọn àgbà wa bá gúnrégé bẹ́ẹ̀ náà ni ìlera wọn á ṣe rí. eléyìí jẹ́ wípé nípa irú àwọn àgbà yìí èrò wọn àti èròǹgbà wọn nípa ara wọn nípa àyíká wọn nípa àwọn èèyàn wọn pàápàá ilé ayé yìí wọ́n ti fi ọkàn wọn múlẹ̀ wípé ìrètí ṣì ń bẹ. ìyẹn kò ní wípé wọn ò ṣàìsàn rárá o àmọ́ ṣá wọn ò jẹ́ kí ìdíwọ́ pẹ́pẹ̀pẹ́ yìí kó dá wọn légbodò. wọ́n ti gba àgbà dídá aláṣeyọrí sínú ọkàn àyà wọn. bí èrò àti èròǹgbà wa bá dúró déédé ìlera wa máa tiraka láti dúró déédé náà pẹ̀lú bí ó tilẹ̀ ń ṣàìsàn látẹ̀yìnwá. bí ọ̀gá ṣe ń gbé àwọ̀ àyíká rẹ̀ wọ̀ bẹ́ẹ̀ náà ni ìlera wa máa ń gbé àwọ̀ èrò àti èròǹgbà wa wọ̀. a rí wípé àwọn kan nínú àwọn àgbàlagbà wa wọn ò tilẹ̀ mọ ìtumọ̀ ayọ̀ látinú wá. àìmọ̀ yìí ló dẹ̀ ń ṣokùnfà èròkérò àti èròǹgbà tó kù díẹ̀ káàtó. àwọn kan á máa pe owó níní ní ayọ̀ ìyẹn túmọ̀ sí wípé bí ò bá sí owó lọ́wọ́ kò sí ayọ̀ nìyẹn ayé ti fẹ́ parẹ́ nìyẹn. àwọn kan á so ayọ̀ mọ́ bí àwọn ọmọ wọn ṣe pọ̀ sí. àwọn kan náà sì so ayọ̀ wọn mọ́ bí àwọn ṣe tẹ́gbẹ́ sí. láago mélòó kí n ju ẹgbẹ́ mi lọ kí n dirú kí digba. àwọn kan á máa tiẹ̀ bá àwọn ọmọ wọn jà wípé kí wọ́n ṣe bí àwọn ẹgbẹ́ wọn ṣe ń ṣe. àti rírí òbí tó sọ fún ọmọ rẹ̀ tí ọmọ rẹ̀ ń sọ fún wa pé ìyá àwọn ní pé tọ́wọ́ ẹ pé lè làwọn ẹgbẹ́ rẹ̀ ń jà wọ́n náà jalè kò lè kọ́lé fún mi. irú ọmọ yìí ó bá wá wálé mọ́ tí ò béèrè ìyá ẹ̀ tí ìyá wa ń jẹ irú àgbàlagbà báyìí àní pọ́mọ yẹn ò ṣe dáadáa. ẹ má ṣì mí gbọ́ o a ò ní wípé àwọn nǹkan yìí ò ṣe pàtàkì àmọ́ ṣá ìgbé ayé ìlera àlàáfíà àti ìfọkànbalẹ̀ ò dúró lórí àwọn nǹkan yìí. bí ẹni wípé kí ènìyàn jókòó sórí àga tí ò lẹ́sẹ̀ ni bẹ́ẹ̀ ni ó ṣe máa ń rí. àdúrà mi ni wípé ayọ̀ wa túbọ̀ máa pọ̀ sí o. àmọ́ ṣá bí a bá so níní owó níní ọmọ níní orúkọ níní dúkìá nǹkan di orísun ayọ̀ wa à ń dáwọ́ lórí eré ìgele nìyẹn o. òwò tí ò pé ni kí a so nǹkan ìní orúkọ tàbí nǹkan àfojúrí tàbí dúkìá di ẹ̀sùn ayọ̀ wa. oore ń jẹ́ oore òrà ń jẹ́ òrà a kì í dúpẹ́ lọ́wọ́ mo ta ọ̀pọ̀. ṣé bí ó pé olùtajà ló ṣe ta ọjà lọ́pọ̀ títajà lọ́pọ̀ kò nílò ọpẹ́ dúdú lọ títí tí ò bá pé olùtajà kò ní í tà lọ́pọ̀. ẹ má jẹ́ ata ara wa lọ́pọ̀. ṣé bí bàbá rán ni sọ́jà ọjà kì í rán ni sílé. ẹ má ṣe dáwọ́ lórí ọjà tàbí òwò tí ò pé kí ó má bàa ránṣẹ́ àìlera padà sí àgọ́ ara wa. òwò tí ò pé ni kí a dá ayọ̀ wa lórí nǹkan ìní tàbí nǹkan tí a ò ní. èyí ò ní jẹ́ ká rí àyè ọpẹ́ nínú ìgbésí ayé wa lọ́pọ̀ yanturu. a máa fa ìkanra ẹ̀dùn ọkàn. a máa fa kí ara má gbé bí ó ṣe yẹ tí ó sì lè tanná wá àìlera. ọmọ ìyá ẹ̀ ní tẹ́lọ́rùn nìyẹn o. ẹ má sọ àgbà yín lẹ́nu o. kódà eléyìí wà lára àwọn ìdí tí wọ́n ṣe ń sọ àwọn àgbà kan lórúkọ tí ò tọ́. wọ́n á pè wọ́n ní kẹ́ni má ní. wọ́n á pè wọ́n lórúkọ oríṣiríṣi orúkọ tí wọn kò jẹ́. ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yìí kọ́gbọ́n kí a tètè ṣàtúnṣe nítorí ọjọ́ ọ̀la wa. ẹ jẹ́ ká dátọ́ mì díẹ̀.
lórí ètò ọbọ̀jọ́ tí ń dalẹ̀ náà la ṣì wà. èmi náà ni akọ́ṣẹ́mọṣẹ́ àpòògùn yín Gbọ́láhàn Fábíyì tí à ń pè ní GB. láti àjọ mopcare fún àwọn àgbà. lórí ọ̀rọ̀ bí ètò èrò àti èròǹgbà àwọn àgbàlagbà wa ṣe lè ran ìlera wọn lọ́wọ́ náà ni a ṣì wà. a rí wípé àwọn ìbáṣepọ̀ ọ̀rẹ́jọ̀rẹ́ àti ìrírí àwọn àgbà wa nígbà èwe wọn ó máa ń fi àpá sílẹ̀ sí ọkàn àyà wọn. àwọn àpá yìí jẹ́ gẹ́gẹ́ bí ìpinnu tí a ti ṣe látàrí àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá lọ́jọ́ tí ó ti pẹ́, pàápàá tí àwọn ìṣẹ̀lẹ̀ yìí ò bá mọ̀ wá nínú. eléyìí pẹ̀lú sì máa ń kó bá bí a ti ṣe ń bá àwọn ará wa, ọmọ wa aládùúgbò àti àwọn alábàágbé wa bí a ti ṣe ń bá wọn ṣe. irú àwọn àpá mìíràn ti di àpá àdáàjìná sínú wa. tẹ́rí àwọn ọ̀rọ̀ báyìí wọ́n gbẹlẹ́gẹ́ gidi gan. bíi kí àgbàlagbà wa sọ wípé gbogbo àwọn ẹni tí ó bá ti agbègbè lámúrútu wá pé gbogbo wọn jẹ́ ènìyàn búburú, pé wọn ò ń ṣe ẹni tí ó wúlò, wọn ò ń ṣe ẹni tí ó gbádùn, ìkà èèyàn ni wọ́n. ó wá ṣẹlẹ̀ wípé àwọn tí ó jẹ́ alábàágbé tàbí aládùúgbò àgbà wa yìí jẹ́ àwọn ará ìlú lámúrútu. ọ̀nà ọ̀dà tí eégún ò ní fi máa lé àgbà wa lójú oorun kò lè ṣe àlàáfíà fún irú àgbàlagbà báyìí látàrí àwọn èrò ọkàn tí ó ti gbilẹ̀ sínú wọn tí ó jẹ́ láti ọwọ́ ìrírí tí wọ́n ti rí látẹ̀yìnwá. ǹjẹ́ mọ̀ wípé àwọn ìrírí kan ò gbúdọ̀ máa tiẹ̀ dúró nínú ọkàn wa rárá. àwọn èrò kan ò wúlò. irú àwọn èrò báyìí, àwọn ìrírí báyìí wọ́n máa ń fún wa ní ìdíwọ́ ní ọ̀nà ètò ìlera wa. kí irú àwọn àgbà báyìí máa wá pètò bí a ṣe máa lé àwọn aládùúgbò wọn kúrò, tàbí kí wọ́n máa pètò bí àwọn náà ṣe máa sá kúrò láì tẹ̀ tí ì ṣe ibi fún wọn, láì tí ì ṣe wọn ní jàǹbá kankan. àfòpiná tí tó lóun ó pa fìtílà ara ẹ̀ ní ò pa. ẹ má ṣe jẹ́ kí èrò kérò kí ó rán wa lọ ojúde àfọwọ́fà. a gbà wípé ìrírí máa ń ṣẹlẹ̀, àmọ́ ṣá kí a wá pinnu ní ọkàn wa pé gbogbo àwọn èèyàn tí ó ti ìlú kan wá tàbí ìlòmíràn pé èèyàn burúkú ni wọ́n, yẹn ò bọ́ sí lọ́nà tí ó lè kó bá ìlera wa ní àwọn èrò yìí máa ń dúró sí. ẹ wò yé wípé kí irú ọmọ àgbà yìí wá wípé òun fẹ́ ní aya àfẹ́sọ́nà tí ó ti ìlú lámúrútu wá tàbí ọkọ àfẹ́sọ́nà ẹ̀ pẹ́pẹ́ irú ìlú yẹn ló ti wá. ṣé ẹ rí wípé ìjà tán ni ilé yìí máa dá sílẹ̀ tí sùúrù tàbí òye Ọlọ́run ò bá jọba. àwọn ọ̀rọ̀ yìí tí à ń sọ yìí jẹ́ látàrí ìrírí tí ó ń ṣẹlẹ̀. àwọn àgbà wa kan ń jìyà lọ́wọ́lọ́wọ́ látàrí ìpatì láti ọwọ́ àwọn ọmọ wọn nítorí irú àwọn ọ̀rọ̀ báyìí. kí irú ọmọ bẹ́ẹ̀ wá jẹ́ alágídí ọmọ kó sì wáá ṣe ìfẹ́ ọkàn rẹ̀ kí ó fẹ́ ọmọ tó wá láti lámúrútu. ọdún 10 ló gorí ìgbéyàwó wọn yìí, àgbà tí ń dé sí àgbà wa. irú ìhà wo ni ẹ fẹ́ kí irú ọmọ báyìí kọ sí ìtọ́jú àgbàlagbà wa yìí? ẹ̀yin náà ẹ̀ dáhùn, àrùn ojú ni kì í ṣe ti mú. ìlú Àjànàkú eléyìí ti kọjá mórí nǹkan fìrí, erin la rí, erin náà la máa pè. irú wàhálà yìí wọ́pọ̀ láàrin àwọn ọmọ sí àwọn òbí wọn, kò sì jẹ́ kí ìbáṣepọ̀ tí ó wà láàrin wọn dán mọ́rán, pàápàá láàrin àwa aláwọ̀ dúdú. a gbà wípé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ o, ṣùgbọ́n ọwọ́ àgbà náà wọ kèrègbè. ẹ ka àwọn ọmọ yín kún. báwo ni a ṣe ń ka àwọn ọmọ wa kún nínú ọ̀rọ̀ báyìí? ẹ fi sùúrù sí i. ẹ wá ọ̀nà mìíràn láti gbé ọ̀rọ̀ yìí kalẹ̀, láti gbà wọ́n ní ìmọ̀ràn tí ò ní ba ìbáṣepọ̀ yín jẹ́. àgbà ò ṣe dádì o. a gbà wípé ìrírí àwọn àgbà wa ó ṣe pàtàkì, ṣùgbọ́n bí ìrírí yín bá ti ní ìtakò nínú tàbí tó ti ń fẹ́ fa wàhálà láàrin ẹ̀yin àti àwọn ọmọ yín, ẹ fi sùúrù sí i. ọgbọ́n àti òye Olúwa la fi ń ran irú ọ̀rọ̀ báyìí lọ́wọ́. ẹ̀yin àgbà wa, ẹ jẹ́ ká yẹra fún ohun tí ó lè fa ìjà àjàtúká láàrin àwa àbí láàrin ẹ̀yin àti àwọn ọmọ yín. ọ̀rọ̀ ìṣítí, àmọ̀ràn àti ìbáwí àwọn àgbà wa ó ṣe pàtàkì fún àwọn ọmọ wọn, ṣùgbọ́n àgbékalẹ̀ àwọn ọ̀rọ̀ yìí ló ṣe pàtàkì jùlọ, pàápàá fún àwọn tí ó ti ń tójú bọ́, fún àwọn tí ó ti ń dàgbà, fún àwọn tó ti ń gbéyàwó tàbí tí wọ́n wà nílé ọkọ. ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lára ń fẹ́ o, ẹ fún wọn ní ọ̀wọ̀ wọn, kò sí bí ó ṣe kéré tó. erin ló ní gbó, ẹfọ̀n ló lọ̀dàn, kálukú ló ń jọba láyé ara rẹ̀. a gbà wípé erin láfọ́bá jẹ́ o, lóòótọ́ ni, àmọ́ ṣá kìnìún ò ṣe rọ̀ lóyè o. ẹ fi sùúrù sí i. Olúwa kọ́ àmọ̀ ṣe o, kí a má bàa sọ ara wa lẹ́nu lọ́nà tí ò tọ́, kí a má bàa rí ogun ìpatì lẹ́yìn ìwà ọ̀la. ní gbogbo nǹkan tá a ṣe ń sọ yìí la ṣe ń sọ. àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí o. ire o. fún ìbéèrè, àfikún tàbí àlàyé, ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. ẹ lè tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ abániṣe lóríṣiríṣi èyí tí à ń pè ní social media. bí ẹ bá ti tẹ orúkọ mopcare sí, yóò gbé wa jáde. àwọn ẹ̀kọ́ ìlera àgbà látọwọ́ mopcare ó tún wà lórí YouTube náà. àwọn èyí tí ẹ tún lè dà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí ẹ̀yin àti àwọn àgbàlagbà yín àti àwọn ọmọ lè máa gbọ́ lóòrèkóòrè. ẹ kàn tẹ mopcare sí orí YouTube yín, ẹ ó sì rí gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan. ìyẹn àwọn mopcare educational series wa ni o. àwọn ènìyàn mi ṣègbè nítorí àìmọ̀kan. a gbọ́dọ̀ dẹ́kun àìmọ̀kan. àìmọ̀kànmọ̀kàn kì í ṣe àwáwí mọ́. ìtọ́jú àwọn àgbà wa ti gbogbo wa ni. Mopcare for the seniors. àwa ni ohùn fún àwọn àgbà wa. mo bẹ̀rù rẹ̀ bá. mo bẹ̀rù àgbà, mo bẹ̀rù àgbà. àìbẹ̀rù àgbà ni ò jáyé ogún. ẹlẹ́gbẹ́ mo ní mo bẹ̀rù àgbà.